orúkọ tèmi ní Afeez làwà. Mo jẹ́ kan nínú amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olóògbé Richard Adeoriọkin. January 27 ọdún tàwa 2024, a tẹ̀lé gómìnà lọ ṣe ayẹyẹ oyè tó fi wọ́n jẹ as bàbá ọba ọjọ́gà orílẹ̀ ní Ogun State níjọ́ Friday 26. So nígbà tá a máa fi ṣe ayẹyẹ ìtàn, ilẹ̀ ti ṣú. So a rò pé a lè máa darí bọ̀ padà sí Òṣogbo ní alẹ́ àsùn sí Abẹ́òkúta. Nígbà tí ilẹ̀ dẹ̀ mọ́, a gbéra ń bọ̀ padà sí ìlú Òṣogbo. So a dé Òṣogbo ní bí aago 4 àbọ̀. So a ṣàṣàrè ṣe kí kálukú sáré wẹ̀ kó change kó wọ aṣọ mi, torí a fẹ́ ọ̀gá wa Richard kò fẹ́ ṣaláì má lọ sí ayẹyẹ àádọ́ta ọdún tí kábíyèsí òde tí wọ́n ń ṣe, tí wọ́n ti gun orí àpèrè bàbá wọn. So nígbà tá a dé bẹ̀ gan, wọ́n ti fẹ́ pa òde gan ti túká, èrò pọ̀ mọ́ kábíyèsí gan sí ní ìjókòó. Ó kọ́ jẹ́ pé àwọn èèyàn jàǹkàn bíi mélòó kan yìí wà níbẹ̀, ọmọ kábíyèsí Ẹniọlá, Engineer David Asare táwọn èèyàn ń pè ní Asla. So ọ̀gá wa náà lọ kí wọn, ó dẹ̀ jókòó pẹ̀lú wọn ní orí tábìlì tí wọ́n wà. Kò pẹ́ ní ọ̀gbẹ́ni Timothy Fọlárànmí náà ó fara kún wọn ní orí tábìlì tí wọ́n fi pé mẹ́rin. So wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń discuss, wọ́n ń ṣe àwàdà. Àwa wà ní ọ̀kan wọn, a mọ nǹkan tí wọ́n ń sọ pàtó. So nígbà tó yá, àwọn onílù ọmọọba Ẹniọlá ní kí wọ́n dáwọ́ ìlù dúró, àtàwọn tó bá fẹ́ ya fọ́tò àbáwọn tó fẹ́ record pé wọ́n gbọdọ̀ ṣe nǹkan kan. Àwọn onílù àtàwọn tó fẹ́ rí àwòrán wọ́n sì gbọ́rọ̀ sí ọmọọba Ẹniọlá ní ẹnu. So kò pẹ́ kò jìnnà, ọjọ́ tí ń re bí àná, ilẹ̀ tí ń ṣú, ilẹ̀ tí ń dúdú. So kálukú náà ti ń yọsẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. So bẹ́ẹ̀ náà lọ̀gá tiwa náà ti kó sínú mọ́tò pé jẹ́ ká máa lọ. Bẹ́ẹ̀ ni ọmọọba Ẹniọlá sọ pé ó ti ká àwọn Richard Adeoriọkin, Asla, Timothy àti òun tó máa ń nìṣó ní ilé òun ní ọ̀nà Ìnísà pé wọ́n fẹ́ continue ìpàdé. Àwa ò kúkú mọ ohun tó ń sọ lọ́wọ́ tẹ́lẹ̀. Kò sí nínú plan wa ká tó kúrò nílé pé tá bá kúrò ní oko ọba níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ fún kábíyèsí pé a tún lọ sí ibòmíì. So nígbà tá a dé ilé ọmọọba débẹ̀ níbi ogún ìṣẹ́jú kọjá bí 7:20 PM nígbà tá a débẹ̀. So ọ̀gá wa nìkan lọ́kọ̀ gbà kan kọ́ wọlé, wọn jẹ́ a gbọ́kọ̀ wọnú compound wọn pàápàá. So later ni ọ̀gá wa bọ́ta tó sọ fún àwọn tó ń bá ọmọọba ṣiṣẹ́, ó náwó kán jẹ́ kí ẹni tí mo jẹ́ ọ̀kan lára àwọn tó wọlé tí wọ́n wà nínú compound. So a wà nínú compound, ìpàdé wọn ń lọ ní inú ilé. A kúkú mọ ohun tí wọ́n ń sọ. Àwọn tó wà ń pàdé náà ni Dr. Richard Adeoriọkin, Engineer David Asare, Asla, ọmọọba fún rẹ̀ Ẹniọlá. Later ni Timothy náà dé sí inú compound ẹ̀ tó náà lọ join wọn ní meeting tó ń ṣe. Nígbà tó máa di bí 8:30, wọ́n parí ìpàdé. So wọ́n jáde síta pé kí wọ́n wọ inú mọ́tò wọn kí wọ́n máa lọ. So wọ́n dì mọ́ra wọn, wọ́n shake ara wọn. So lára àwọn tájọ débẹ̀ ti sáré lọ síta láti lọ sọ fún driver pé ìpàdé ti tán, kí driver wà on standby pé a ti ń lọ. So àwa tó kù tó jẹ́ àwọn èèyàn múlẹ̀, a wà pẹ̀lú wọn. Níbẹ̀ nígbà kan tí ń shake ara wọn, kọ́ lè ṣe ká jọ máa lọ. Ohun tí mo kàn gbọ́, ọ̀sẹ̀ mi náà wà ní ẹ̀gbẹ́ wọn, mo kàn gbọ́ release. Ìgbà tí gbọ́ release ẹ̀ báyìí, ìbọn dùn mí. Ọmọọba sọ pé release. Tọ́ sọ release ẹ̀ báyìí, ìbọn dùn mí. Kí ló dé tí ìbọn máa dún báyìí? Ẹsẹ̀ Dr. Richard Adeoriọkin ni ó bá, tó sì pariwo ẹsẹ̀ mi lẹ́ẹ̀mejì tó dẹ̀ ṣubú. Ní gbogbo náà ìgbà ẹ bá di gbọ́n mi sí omi ọ̀tọ̀, everybody bẹ̀rẹ̀ sí sá àsálà fẹ́mi. So àwa náà tá dẹ̀ wà pẹ̀lú tají èèyàn wọn, a sáré rush láti gbé wọn lọ sí hospital tó wà ní Ansarudeen. A dé bẹ̀, kò sí dókítà tó máa attend sí wọn. So ìgbà tó ṣe
ká tó kúrò níbẹ̀ wọ́n ní ká máa lọ Baptist. So Baptist ṣá ni olóògbé dákẹ́ sí, tá a sì ṣètò ambulance ní alẹ́ ọjọ́ yẹn tá a fi gbé wọn lọ sí Ọ̀ṣun State Teaching Hospital mọ́ṣúárì ní ìlú Òṣogbo.